A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba adẹ́dá, ọba aṣẹ̀dá, ọba tó tẹ́lẹ̀ bí ẹni tẹ́ní. Ìbà rẹ Elédùmarè, ìwọ làwa fọpẹ́ fún o. Àmọrírì oore tó ṣe nínú ayé wa. Ọlọ́run ọba ló ṣọ́ wa láti èsìn títí di àsìkò yìí. Òní ọjọ́ tó lápẹẹrẹ ni, ọjọ́ ńlá ni, ọjọ́ mánigbàgbé ni, ọjọ́ tó ṣe pé béèyàn bá nawọ́ mú oore kan ṣe nírú ọjọ́ òní títí ayé ẹ̀ kò ní gbàgbé láéláé. Gbogbo ẹ̀yin abiyamọ tẹ́ ẹ rọbí tẹ́ ẹ sì bí láyọ̀ lọ́jọ́ òní, mo mọ̀ kí yín kú oríire o. Gbogbo ẹ̀yin tọ́wọ́ yín tẹ̀ nǹkan re, tẹ́ ẹ dáwọ́lé nǹkan re, tẹ́ ẹ sì yọrí ẹ̀ síbi ayọ̀, mo mọ̀ kí yín kú oríire o. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ sùn láyọ̀, tẹ́ ẹ jí láyọ̀, tẹ́ ẹ tó bá wọn rí happy new year gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti máa ń sọ, mo kí yín kú oríire o. Mo kí ara mi náà kú oríire. Gbogbo aláṣẹ àti gbogbo òṣìṣẹ́ iléeṣẹ́ ìṣẹ̀dálẹ̀ àbínibí wa, mo kí gbogbo yín pátápátá ẹ kú oríire o. A kú ayọ̀. Ọdún yìí ọdún ayọ̀ ni ó jẹ́ fún yín, ọdún ayọ̀ ni ó jẹ́ fún mi, ọdún ayọ̀ ni ó jẹ́ fún gbogbo wa. Gbogbo ẹ̀yin olólùfẹ́ gbogbo àwọn ètò tá à ń mú wá sójú wòran yín nílé iṣẹ́ wa yìí, àti gbogbo ẹ̀yin tẹ́ ẹ fẹ́ràn akọni ilẹ̀ Yorùbá, mo kí yín o. A kú oríire. Ọdún ayọ̀ la máa ṣe. Ànífẹ́ yìí àní fi sòpin. A pẹ́pẹ́pẹ́ bí òró, a dàgbà, a fọ́ pawú, a sì fèrègì jòbì. Àní fọjọ́ ọlọ́jọ́ lọ. Ẹ wò ó, ńṣe ló ń ṣe mí bíi ká sá máa jó, ká máa yọ̀, kínú wọn máa dùn, ká tiẹ̀ mọ́ sọ̀ kankan lónìí. Ṣùgbọ́n àní ṣe láì sọ̀rọ̀ o. Bá a ṣe ń jó tá à ń yọ̀, bẹ́ẹ̀ náà ni a tún mú akọni kan wá, tá a tún rẹ́kọ̀ọ́ ńlá kan kọ́ nípa tiwọn lọ́jọ́ òní. Ẹ kú oríire o. Ọmọ yín, ọ̀rẹ́ yín, olólùfẹ́ yín iná ni o. Ògúnníran Ọlátúndé Láwuyì ni mo wà lórí ìkàlẹ̀ báyìí. A sì ní ṣaláì mọ́ dúpẹ́ tàbí júbà fún àwọn tó yẹ ká júbà fún. Gbogbo ọmọdé ilé ìbà, ẹ̀yin àgbààgbà ìbà, ẹ̀yin ọkùnrin ìbà, ẹ̀yin ìyá níbo la gbé yín jù sí? Àti ẹ̀ gbọ́dọ̀ gbé yín jù bí kankan, nítorí pé ẹ̀yin lẹ̀ ń tì wá lẹ́yìn, tẹ́ ń tì wá lórí gbogbo rẹ̀, tẹ́ ẹ̀ jẹ́ kójú ó tì wá. Ẹ ṣeun o, mo ṣe lẹ́ ń tì wá gbogbo ẹ̀, ó ti yé yín, ó ti yé mi. Ojú òní tì wá, ojú òní tẹ̀yìn náà, ojú òní ti gbogbo wa lápapọ̀. Ẹ̀yin ìyá mo ṣèbá yín o. Ojú wa kọ́ máa rọ́dún, kẹyẹ ọmọ ké bí ẹyẹ. Ẹyẹ yín kò ní fapá kan fò, apá méjèèjì báyìí lẹ́ẹ̀fì máa fò. Ẹ sì ní bá a bí ó léwu láṣẹ lọ́wọ́ Elédùmarè. Ẹ ṣeun o. Àti fẹ́ kán lágbàmì ètò ẹ̀wọ̀ ẹjẹ́ ajó díẹ̀ bá a ṣe ń jó ń bì. Ẹ̀yin ẹ máa dá nǹkan mu, ẹ máa gbógùrọ̀ ẹnu, ẹ máa mú. Nìjímèrè sọ́gígùn kọ́ mọ́bà gungi aládi. Bẹ́ẹ̀ ṣe ń mu tẹ́ ń jẹ ẹ̀ṣọ́ gígùn kẹ́ mọ́bà gungi aládi. Ìwọ tó o bá fi ìwà ń wara tó o bá fi mu ẹmu tàbí o fi mu òwúrọ̀ tó bá pọ̀ ọ́ lápajù, ọmọlébára rẹ̀ nù kòtó sámọ̀rin ibi tí mọ́tò gbé ń kọjá. Ọdún eléyìí kò ní gbà sọnù látọ̀dọ̀ rẹ o, kò ní gbà sọnù látọ̀dọ̀ tèmi náà. Ìjímèrè wa kó sọ́gígùn ká mọ́ bà gungi aládi. Ìta fàájì lèmi náà gbàdórí ètò lónìí. Nígbà tá a ń lọ èmi àtọ̀rẹ́ mi, ìfowókọ̀bù láṣìírí ni o, ọ̀rẹ́ mi obìnrin ni o. Ẹ fẹ́ mọ̀ ọdẹ ìní dákọ wọn. Àwọn náà láláṣẹ àti olùdarí iléeṣẹ́ yìí. Ẹ̀yin náà fi líǹdì gáàpù bí àṣẹ ẹ̀yin lélẹ́ẹ̀bò. Bá a ṣe ń lọ tá ń lọ la bá débì kan. Àmẹ̀mú díẹ̀, àkú òǹbẹ̀,
àmọ̀gùrọ̀ wọ́n ní irọ́ mọ̀ ń pa irọ́ kọ́ òótọ́ mọ̀ ń sọ fún yín ẹ̀yin tẹ́ bá sì nírọ́ ni níbi ọkọ̀ sí yín nù tẹ́ bá sì lóòótọ́ ni òótọ́ náà nínú ọ̀dà àwa débì kan lónìí nítorí pé akọni tá a fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ lónìí a fẹ́ kí kọ́nu-kọ́họ kankan ó ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ wọn àìmọye èèyàn nìsí tí wọ́n ń bá mi pé àwọn mọ́ rí ilé ńlá kan tí wọ́n kọ́ sí ìyànà àǹfààní ní kòríta mẹ́ta bíi àǹfààní nígboro ìlú Ìbàdàn tá a bá ń lọ sọ́nà challenge láti tá a bá ń lọ sọ́nà new garage tàbí ara ẹmọ́jà gbà báwọn tá a bá wà ní challenge tá a ń lọ sọ́nà àpáta àákan ìkóríta kan tí wọ́n ń pè ní àǹfààní yìí wọ́n nílé ńlá kan bẹ́ẹ̀ tí wọ́n kọ orúkọ kan sí orúkọ tí wọ́n sì kọ bẹ́ẹ̀ náà ni olóyè Ṣódẹ hìndé òyìnbó wọ́n fi kọ́ Chief Ṣódẹ hìndé resident ẹnìkan wá pè mí pé òun kà nínú ìwé Ìbàdàn kan nínú ìwé ìtàn kan pé wọ́n dárúkọ Ṣódẹ hìndé pé ara àwọn ológun Ìbàdàn ni bó sì ṣe takuntakun ó wá ní Ṣódẹ hìndé yìí ilé rẹ̀ ń bẹ ní àǹfààní mo wá sọ fún mo pè jókòó in tí mo sọ fún náà ni mo fẹ́ sọ fún wa yìí o ńlọ́jẹ́ ń sọ wípé ìlè fẹ́ ká mú òmù lòmù ṣe rí Ṣódẹ hìndé tí ń bẹ láǹfààní bàbá ò tí ì kú o bàbá sì wà láyé Olúfẹ́mi Ṣódẹ hìndé lórúkọ rẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ó ti jọba kì í ibi tó sì ti jọba ìlú Abẹ́òkúta ni wọ́n wà nítorí wípé ọmọ Òwu ni ìlú kan tí ń bẹ lábẹ́ Òwu ni wọ́n jọba lé ìlú yìí náà là ń pè ní Ìgbàlẹ́fà nítorí náà ẹni tó kọ́ ilé tí ń bẹ ní àǹfààní ìkóríta àǹfààní yìí ó ti di ọba o kábíyèsí Ìgbàlẹ́fà ti ìlú Ìgbàlẹ́fà olóyè Olúfẹ́mi Ṣódẹ hìndé kádé ọpẹ́ lórí kí bàtọ̀ ọpẹ́ lẹ́sẹ̀ kírùkẹ̀rẹ̀ kò dòkẹ́ni o kẹ́ ẹ pẹ́pẹ́pẹ́ o kẹ́ ẹ dàgbà kẹ́ ẹ dògbó ká sì rí ń pẹ́ àwọn ọmọ yín náà àní fọjọ́ ọlọ́jọ́ lọ àní kú mọ́ yín lójú láṣẹ Ìdùmarè abala kan tò nínú abala kejì ni pé Ṣódẹ hìndé tó jẹ́ jagunjagun Ìbàdàn tí ọ̀rẹ́ mi sọ fún mi pé òun kà á nínú àwọn ìwé ìtàn Ìbàdàn kan ó yàtọ̀ gédégédé sí Ṣódẹ hìndé tá a ṣẹ̀ṣẹ̀ sọ̀rọ̀ rẹ̀ tán yìí ẹ má gbàgbé kó mo sọ wípé Ṣódẹ hìndé tá a ṣẹ̀ sọ̀rọ̀ ẹ̀ tán yìí tí mo sọ wípé Olúfẹ́mi Ṣódẹ hìndé Ìgbàlẹ́fà ti ìlú Ìgbàlẹ́fà Òwu ni ẹ ti wá ṣùgbọ́n Ṣódẹ hìndé tí ń bẹ nínú ìtàn Ìbàdàn tó jẹ́ jagunjagun Ìbàdàn kìí ṣòwú o kìí ṣòwú níbo nílùú tiẹ̀ jagunjagun ni níní tòótọ́ akíkanjú ológun ni jàádì ló sì bá wọ̀lú Ìbàdàn ìgbà tó délùú Ìbàdàn ó darapọ̀ máwọn ọmọ ológun kì í ṣe wípé ó ṣàdédé darapọ̀ máwọn ọmọ ológun níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ohun tó ṣẹlẹ̀ ni wípé Ṣódẹ hìndé tó wà nílùú Ìbàdàn tí mò ń sọ yìí tọ́jọ́ ọmọ ológun Ìbàdàn yìí ọ̀rẹ́ àwọn ọmọ Ìbàdàn ni ó fẹ́ràn Ìbàdàn dénúdénú kó tó darapọ̀ máwọn ọmọ ogun Ìbàdàn bí ìjà bá ṣẹlẹ̀ tí wọ́n fẹ́ kọ́mọ Ìbàdàn mẹ́rẹ̀ Ṣódẹ hìndé ẹlẹ́sìn ńlá yìí ní máa ń ṣàbàyà gbangba tí máa ń dáàbò bọ́ ọmọ Ìbàdàn kì í fẹ́ kéèrìn òrìn wọn kì í fẹ́ kéèrà òrìn wọn ó fẹ́ràn wọn dénúdénú Ṣódẹ hìndé ẹlẹ́sìn ńlá tá à ń sọ̀rọ̀ rẹ̀ lónìí Ìpẹ̀rù Ìjẹ̀bú Rẹ́mọ níbẹ̀ ló ti wá o
ṣé ẹ ti rí yàtọ̀ tó ń bẹ láàrin Olúfẹ́mi Ṣódẹ hìndé tó wá láti Òwu Rẹ́mọ ẹni Ṣódẹ hìndé ẹlẹ́sìn ńlá tó fìdí kalẹ̀ sílùú Ìbàdàn lòun ti wá ń tiẹ̀. Ìfẹ́ tó ní sáwọn ọmọ Ìbàdàn yìí tó ń gbìjà wọn jà tí ó ìfẹ́ kéèrà ò ní wọ́n ó mú káwọn ọmọ Ìbàdàn náà fẹ́ràn rẹ̀ dínú. ṣé ẹ mọ̀ pé gbà fún lámọ́yín lóko iná ní gbà fún gbádà nílé nítorí wípé ó fi ìfẹ́ hàn sáwọn ọmọ Ìbàdàn. Àwọn ọmọ Ìbàdàn náà wọ́n fi ìfẹ́ hàn sí inú ìfẹ́ tí wọ́n ní sí yìí ni wọ́n ti mú mọ́ra tó náà fi di jagunjagun ìlú Ìbàdàn. Gbogbo àwọn ológun iní fẹ́ràn rẹ̀ dínú. Gbogbo àwọn ṣàǹkùṣàǹkù àwọn èèyàn ńláńlá nínú àwọn ọmọ ológun Ìbàdàn inú náà fẹ́ràn dénúdénú. Àjọṣe wọn pọ̀ ó sopọ̀, ọwọ́ wọn ti wọ́wọ́, wọn èé fira wọn lẹ̀ nígbà kan ọ̀kan. Wọ́n bulẹ̀ fún òun náà sì dára Ìbàdàn. Kódà ó fẹ́ẹ̀ nira fún yàn tàbí fún àjèjì láti mọ̀ wípé Ṣódẹ hìndé ẹlẹ́sìn ńlá kìí ṣe ọmọ Ìbàdàn. Ó jẹ́ nìkan tó fẹ́ràn ogun púpọ̀, akínkanjú ni. Ó nífẹ̀ẹ́ ó sì ní ọ̀pọ̀lọpọ̀ ẹrú àti ẹṣin. Ẹṣin rẹ̀ pọ̀ débi pé kò fẹ́ẹ̀ lóǹkà. Jagunjagun ẹlẹ́ṣin ni. Tó bá wà lórí ẹṣin tó bá ń jagun lọ, bí ṣe ń pa léwá ni ó máa pa lẹ́yìn, bí ṣe ń pa lọ́tún ni ó máa pa lósì. Akínkanjú ológun ni. Nítorí pé ó ní ẹṣin tó tóbi, tó ní ẹṣin tó pọ̀, ìní fífún ní àlàjẹ orúkọ tí a pè ní ẹlẹ́ṣin ńlá. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ rẹ̀ ìní ti làmìlaka láyé tá a wà yìí. Púpọ̀ nínú wọn ló sì jẹ́ olórí ẹlẹ́sìn àwọn mùsùlùmí nígboro ìlú Ìbàdàn lọ́wọ́lọ́wọ́ báyìí. Bí mo ti ń dárúkọ rẹ̀ ẹ̀yin náà ti máa mọ̀ àwọn tí wọ́n jọmọ rẹ̀ nígboro ìlú Ìbàdàn. Ohun tí a fẹ́ kọ́ lẹ́kọ̀ọ́ lórí akínkanjú tòní ìní ìfẹ́. Ọládùúgbò tó ń gbé wọn ò fẹ́ràn rẹ, ǹjẹ́ wọ́n fìfẹ́ hàn sí wọn? Ọláwọn èèyàn rí ò fẹ́ràn rẹ, ǹjẹ́ wọ́n fìfẹ́ hàn sí wọn? Wòye àyà àjẹjọ ńlá ń ṣàjọ̀dún olórí ẹlẹ́sìn àwọn kìrìsìtẹ́nì tàbí sáyé. Ìfẹ́ ló fi hàn àwọn ọmọ ẹ̀yìn rẹ̀, ìfẹ́ ló fi hàn gbogbo àgbáyé tí gbogbo wọn fi rọ́ tẹ̀lé lẹ́yìn. Bẹ́ẹ̀ náà ni olórí ẹlẹ́sìn àwọn mùsùlùmí Ànábì Muhammadu òun náà fìfẹ́ hàn gbogbo èèyàn. Ọ̀rúnmìlà náà fìfẹ́ hàn gbogbo ayé ni gbogbo ayé fi ń sá tẹ̀lé lẹ́yìn. Kí ni ìwọ fi hàn gbogbo àwọn tí ń bẹ ládùúgbò rẹ? Ǹjẹ́ o tiẹ̀ fẹ́ràn àwọn tẹ́jọ́ ń gbénú ilé? Tó o bá fẹ́ yàn, èèyàn ò lè fẹ́ ọ. Ìgbà tó o bá fi wọ̀n fún yàn náà wọ́n fi wọ́n padà fún ọ. Ṣódẹ hìndé ẹlẹ́sìn ńlá nítorí ìfẹ́ tó ní sí àwọn jagunjagun ìlú Ìbàdàn. Àwọn náà fẹ́ràn rẹ̀. Wọ́n mú wọnú ogun, òun náà di gbajúgbajà ológun. Gẹ́gẹ́ bá a ti máa ń sọ fún yín, ikú ogun ìní ipa kíkanjú o. Ikú odò àsìpòmùwẹ̀. Ìwọ tó ń dẹmú àyà tó o bá ṣọ́ra ṣe, àmúju ẹmu a máa pa àyàn. Ìní ẹ fi máa ń sọ pé ikú ẹmu ìní ń pọ̀ mu. Ikú ẹmu ò ní pọ̀. Ẹ wò ó, ká tó fẹnu ọ̀rọ̀ tì í bì kan, kò tí ì pẹ́jù láti máa share rẹ̀ o. Ẹ máa like ẹ̀, ẹ máa subscribe. Èbó òkùnkùn ní fọwà ní yọjọ kan. Ẹ ṣá máa pín kẹ́ ẹ máa fi hàn gbogbo ayé. Ẹ jẹ́ kí wọ́n mọ̀ pé àrọ́bá ìní bàbá àtàn. Ìntẹ́nìkan ò sì mọ̀, àtàn mọ̀. Nígbà wá sì fi ń yéra wa lòyí ọmọ lọ síwájú sí i. Ṣódẹ hìndé ẹlẹ́sìn ńlá ọjà ogun Kírìjì ló sì jà. Àdá ò bá lójú ogun, ọfà ò bá lójú ogun, nǹkan kan ò ṣe é. Ṣùgbọ́n nígbà tó Olódùmarè sọ wípé ọlọ́jọ́ dé níbùdógun ńbẹ̀ lọ dákẹ́ sí, tí wọ́n sì rùkú rẹ̀ wálé tí wọ́n wá sìn
in tó ṣe àwárò kó ti tán síbẹ̀ ní o, ṣùgbọ́n in tó ṣe lè ọ̀parun. Ara rẹ̀ la mú wá lónìí. Ó fi ìfẹ́ hàn sí àwọn alábàágbé rẹ̀, àwọn alábàágbé rẹ̀ náà fìfẹ́ hàn sí, ó sì kọ orúkọ rẹ̀ sínú ìwé tí ò ṣeé parẹ́ láéláé. Ló dìtàn tó dàrọ̀ bá tá ń rọ́ tí gbogbo yín ń gbọ́. Ẹ já wá ẹ̀kọ́ kan kọ́ nínú ọ̀rọ̀ Ṣódẹ hìndé ẹlẹ́ṣin ńlá, káwa náà ó ṣe eré. Ọ̀rẹ́ mi ṣe eré o, òní lọ́jọ́ kìíní nínú oṣù tuntun, a tún ti bẹ̀rẹ̀ ọdún yìí náà nù, a tún ń kà á lọ wẹ́rẹ́wẹ́rẹ́ nù. Ṣe eré o. In tó ti ṣe lẹ́yìn láì dá, ayé lè gbàgbé kí wọ́n parẹ́, ṣùgbọ́n in tó bẹ̀rẹ̀ látòní lọ tó ń ṣe ní ọ̀sọ̀bí tó parí ọdún yìí sí. Èdùmàrè yóò tì wá lẹ́yìn, àní parí ẹ̀ sínú ibi o. Bẹ́ẹ̀ ṣe ń jẹran tẹ́ ń mú nǹkan, ẹ máa rántí pé ire ló pé, ìkà ò pé. Gbogbo wa nílé iṣẹ́ ìṣẹ̀dálẹ̀ àbínibí, a kí yín o, ẹ kú ọdún o, àmọ́ rírì yín o bẹ́ẹ̀ ṣe ń wò wá àti bẹ́ẹ̀ ṣe ń share rẹ̀. Àmọ́ rírì yín bẹ́ẹ̀ ṣe ń pín káàkiri, bẹ́ẹ̀ ṣe ń pín, bẹ́ẹ̀ ni Èdùmàrè ọmọ pínre kàn yín. Bẹ́ẹ̀ ṣe ń pín lógúnlógún, ire lógúnlógún, ire lọ́gbọ̀nlọ́gbọ̀n, ìwọ tó bá pín yọ kan, ìwọ lọ́mọ o. Ìwọ̀n ọba ti ń pín lọ́gọ́rùn lọ́gọ́rùn, ire lọ́gọ́rùn lọ́gọ́rùn, nígbà ní mílíọ̀nù lọ́gàntébù, yóò mọ wọlé tọ̀ wá. Kọ́ṣẹ́kọ́ṣẹ́ báyìí ti là kọ́ṣẹ́ o. Ọ̀rọ̀ táwa sọ lónìí ó dàṣẹ o. Itọ́ ò ní bọ́ọ̀lẹ̀ kó tún padà sẹ́nu. Àṣẹ ti gùn bẹ́ẹ̀ náà nú o, lọ́lá àwọn tó nílẹ̀ yìí, lọ́lá Ọlọ́run ọba àti lọ́lá Jésù àti Mọ̀mọ́dù, gbogbo ẹ̀ lápapọ̀. Ire báyìí lójú owó rí. Á lọ lọ́sẹ̀ yìí, á tún padà lọ́sẹ̀ tí ń bọ̀. Ire o.